tí Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀. Nítorí tí ó fìdí rẹ̀ sọ lórí òkun, ó sì gbé kalẹ̀ lórí àwọn ìṣàn omi. Ta ni yóò gun orí òkè Olúwa lọ? Tàbí ta ni yóò dòde mímọ́ rẹ̀? Ẹni tí ó rí ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbọ́kàn rẹ̀ sókè sí asán, tí kò sì búra ẹ̀tàn, òní yóò rí ìbùkún lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Èyí ni ìran tí ń ṣe àfẹ́rí rẹ̀, Ọlọ́run Jákọ́bù. Ẹ gbé orí yín sókè, ẹ̀yin ẹnu ọ̀nà, kí a sì gbé yín sókè, ẹ̀yin ilẹ̀kùn ayérayé, kí ọba ògo kí ó wọ ilé wa. Ta ni ọba ògo yìí? Olúwa tí ó le tó sì lágbára, Olúwa tó lágbára ní ogun. Ẹ gbé orí sókè, ẹ̀yin ẹnu ọ̀nà, àti kí a sì gbé yín sókè, ẹ̀yin ilẹ̀kùn ayérayé, kí ọba ògo kí ó wọ ilé wa. Ta ni ọba ògo yìí? Olúwa àwọn ọmọ ogun. Òun náà ni ọba ògo náà. Ògo ní fún Baba àti fún Ọmọ àti fún Ọlọ́run mímọ́, bí ó ti wà látèkọ́ṣe, ó ń bẹ ní ìsinsìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo, ayé àìnípẹ̀kun. Àmín. Mo gbàládùá lórúkọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì, níbikíbi tẹ́ ti ń gbọ́ mi láàárọ̀ yìí, gbogbo ilẹ̀kùn ayérayé tó wà lójú ọ̀rọ̀ yín tí ò jẹ́ kí ọ̀nà ó là, tí ò jẹ́ kẹ́ rí ìrànlọ́wọ́, ilẹ̀kùn ogun, ilẹ̀kùn ègún, ilẹ̀kùn májẹ̀mú tí a ti gbé kalẹ̀, tí ò jẹ́ lọ́jọ́ ẹ̀yẹ, tí ò jẹ́ ní nǹkan ayọ̀, tí a gbé kalẹ̀ tó ń fogó jà yín, tó ń ja iṣẹ́ yín, tó ń ja ọmọ yín. Mo dúró bí wòlíì Ọlọ́run láàárọ̀ yìí nílé Olúwa yìí lónìí. Mo sọ pé ilẹ̀kùn náà àdánásun, ilẹ̀kùn irin, ilẹ̀kùn idẹ lójú ọ̀nà yín, ilẹ̀kùn ọ̀tá, ilẹ̀kùn tí a fi ẹ̀jẹ̀ gbé kalẹ̀, lórúkọ Jésù Násárẹ́tì kó fàya dànù. Ara Olúwa kó fàya lójú ọ̀nà yín, kọ́nà ó sì là fún yín, lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo kí wa lórúkọ Jésù níbikíbi tẹ́ ti ń gbọ́ mi. Lọ́dọ̀ wa ń bí àárọ̀ làwa wà. Mo kí wa kú ojúmọ́. Tó bá jẹ́ pé ọ̀sán lẹ́wà, mo kí yín káàsán. Tó bá jẹ́ pé alẹ́ lẹ́wà, mo kí yín káalẹ́. Mo gbàdúrà lórúkọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì pé ìrìn àjò tọ̀sẹ̀ yìí ó máa pè yín lólúwa wí. Léni gangan tí ẹ̀ ń gbóhùn yìí, mo kí wa. Èní ni ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ kẹfà oṣù kẹfà, ọjọ́ ìṣẹ́gun ni ọjọ́ kẹfà oṣù kẹfà. Ogun máa ṣẹ láyé yín níbikíbi tẹ́ bá ti ń gbóhùn mi lórílẹ̀-èdè àgbáyé. Ni mo gbàdúrà pé oṣù yìí oṣù ìṣẹ́gun ni, ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ìṣẹ́gun ni, ọjọ́ òní ọjọ́ ìṣẹ́gun ló máa já sí lórúkọ Jésù Kristi. Mo ń fi àkókò ìdúpẹ́ lọ gbogbo ẹ̀yin tí ẹ ń fi iṣẹ́ ránṣẹ́ sí àwọn ènìyàn yín gbogbo lórílẹ̀ àgbáyé. Àwọn èèyàn ń pè, wọ́n ń sọ bí wọ́n ti ń rí iṣẹ́ ránṣẹ́ wa. Wọ́n ń pè káàkiri orílẹ̀-èdè àgbáyé, wọ́n ń sọ bí wọ́n ti ń rí. Wọ́n dẹ̀ ń jẹ́rìí ságbá Ọlọ́run, ohun tí Ọlọ́run ti ṣe nípa ẹ̀. Ọ̀pọ̀ àti ẹ pè alẹ́ mi, ẹ̀mí òun ò balẹ̀ pé ẹ̀mí ẹ̀ ṣáà ń léwu pé kò ń pè. Èmi àná tó oṣù kan oṣù méjì tóun ti ń pè, ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé aago òun padà wọlé. A gbé Ọlọ́run ga. Mo sì ń gbàdúrà pé bí ẹ ti ń ṣe léyìí, tí ẹ fi iṣẹ́ ìránṣẹ́ sí orílẹ̀-èdè àgbáyé, ni mo sọ pé Ọlọ́run fúnra rẹ̀ yóò kéde ẹ̀yin náà, yóò polongo ẹ̀yin náà, yóò sì fà ilé olórí lọ́wọ́. Ẹ̀yin tẹ́ wà ní Asia, ó ń bọ̀ wá dá o. Ẹ̀yin ará Amẹ́ríkà tẹ́ ń gbóhùn yìí, ó ń bọ̀ wá dá. Ẹ̀yin ti Canada ńkọ́, ọkàn yín bọ̀ wá balẹ̀. Ẹ̀yin ti South Africa, ẹ̀yin ti Africa lápapọ̀, á dá fún yín. Ẹ̀yin ará Europe, ẹ fọkàn balẹ̀, àdúrà wa kò ní lọ lásán. Níbikíbi tẹ́ bá ti ń gbóhùn mi lọ́wọ́lọ́wọ́, ni mo sọ pé ẹ̀yin náà ń padà bọ̀ wá ní ọjọ́ ayẹyẹ. Wọ́n ní kí n sọ fún ẹnìkan pé ọ̀nà ṣì máa là fún ẹ. Ìkejì, omi ayé máa fọ̀nà lẹ̀ fún ẹ, Olúwa wí. Olúwa tó wá ní kí n sọ fún ẹ pé àwọn tó gàn ẹ́ yẹn wọ́n á padà tẹríba fún ẹ lẹ́yìn àdúrà mi àárọ̀ yìí pẹ̀lú ẹ. Àyànfẹ́ kò tí ì parí fún ẹ. Má gbé òògùn jẹ, má rora rẹ pin, má para ẹ síjọba lọ́rùn. Tó bá para ẹ, Yorùbá máa ń sọ nǹkan, wọ́n ní òrí shares kò rán kéè. Ẹni tó ní ike lẹ́yìn tó wá ló ń fòrí pa. Nígbà tí ìṣe wo orí òràn ike wo, tó bá lọ gbé òògùn jẹ pẹ̀lú tó ṣe wo, wàá kú láyé yìí, wàá tó lọ́run apáàdì ni, torí ó ti pààyàn. Má gbóògùn jẹ, má rora ẹ pé ìwọ tó ń kún sọ lọ́run. Èló náà ní sílẹ̀ méjì tó dá, torí pé ó dáadáa mẹ́wàá lóṣù mẹ́ta, àbò fọ̀sẹ̀ kan dáadáa mẹ́wàá, contract tó gbà yẹn torí pé ó ṣe dáadáa mẹ́wàá, ó wà níjọ́kọ́ Ọlọ́run ó sinmi mọ́, ó wá ń sèrè. Mo máa ń sọ fún yẹn pé ìyàtọ̀ wà láàárín àdúrà àti kíkùn. Many people are murmuring. Àwọn ọmọ Ísírẹ́lì ṣe ni wọ́n kùn sí Ọlọ́run, wọ́n kùn sí Mósè. Nígbà tí Mósè ké pe Ọlọ́run létí òkun pupa. Àyànfẹ́, má kùn mọ́, má sírègùn sọ́lọ́run, má sírègùn sọ́lọ́run. Mo bẹ̀ ọ́ lórúkọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Olúwa ní kí n sọ fún ẹ pé kò tí ì kọjá. Ìwọ̀nba oòrùn tó wà lójú ọjọ́ sì lè ṣaṣọgbẹ. Ó ti sọ́nù wí Hágáì orí kejì. Ó ní ògo ilé ìkẹyìn yóò pọ̀ ju ti ìṣáájú lọ. Ìgbà rẹ̀ ṣì ń bọ̀ wá dà. Ọjọ́ orí ò sí mọ́,
ẹ̀rù ń bá ẹ pé menopause pé o lè má lè bímọ mọ́, Olúwa ló rán mi láàárọ̀ yìí, ó ní kí n sọ fún ẹ pé wàá sì lójú ẹ̀yẹ. Orílẹ̀-èdè tó wà nǹkan ti dojú dé, kódà wọ́n ti gbá ẹmú ṣíkín, ó wá ń wò pé ha ṣé Muritala airport Ìkẹjà kọ́ ló ti máa balẹ̀ báyìí, kọ́ ló ti máa bára ẹ̀. Olúwa ní kí n sọ fún ẹ pé wàá sì padà dá nǹkan rẹ̀ ṣe lórílẹ̀-èdè yẹn. Gbà bẹ́ẹ̀, gbàǹtolúwa ní kí n sọ, kò náà ní nǹkan kan ju ìgbàgbọ́ lọ, kò náà lépo, kò náà lẹ́bọ, kò náà lábẹ́là, kò náà ní nǹkan kan ju kó o kàn ṣe kíni, kó o kàn gbàgbọ́ lọ. Ẹ̀yin ní ìṣòro iṣẹ́ yín ti dẹnu kọlẹ̀, Olúwa ló rán mi wáṣẹ́, àló ní kí n sọ pé a ó sì gbé iṣẹ́ yín dìde, torí ògo ilé ìkẹyìn yóò pọ̀ ju ti ìṣáájú lọ. Ó máa pọ̀ ọmọléèwé lẹ́yìn àti kàwé nira fún yín, nǹkan sì ń bọ̀ wá dà. Má torí ẹ̀ tara ẹ fún lecturer, má torí ẹ̀ lọ máa ní godfather, man friend, woman friend, má torí ẹ̀ lọ ṣe léyìí. Ìwọ náà ló sì máa kàwé, ó sì máa fi ìwé ṣeré láyè. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ kàwé tán tẹ́ ẹ ń wáṣẹ́, tí wọ́n sọ pé nothing's go for nothing ní gbogbo iléeṣẹ́ tẹ́ ẹ ń lọ, ẹ̀yin obìnrin ni o. Má tara rẹ̀, má ta àgọ́ rẹ̀. Bíbélì sọ pé àgọ́ ara wa ní tẹ́ḿpìlì Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní ìdálẹ̀ tẹ́ ẹ ríṣẹ́ ṣe, tó wá jẹ́ pé iṣẹ́ oníṣẹ́ lẹ́ ń ṣe tàbí àwọn iṣẹ́ tí ò bófin mu, Olúwa ní kí n bẹ̀ ọ́ láàárọ̀ yìí pé kó o jáwọ́ nínú iṣẹ́ tí ò bófin mu, kó o wá ojú òun Ọlọ́run, wípé òun ó fi ẹsẹ̀ rẹ lé ọ̀nà tó máa tọ̀ ní ìlú ìtàbí lórílẹ̀-èdè tó wà, tó sì rí iṣẹ́ tó dára, tí ọkàn rẹ yóò balẹ̀, tó lè máa fi iṣẹ́ gidi yangàn. Má ṣiṣẹ́ tó lè mú àkóbá wá fún ẹ. Ẹ̀bẹ̀ náà ní kí n wá bẹ̀ yín láàárọ̀ yìí. Má ṣiṣẹ́ tó máa pa ẹ́ lára. Má gbàgbé o, orúkọ ṣe pàtàkì. Ìkan náà àwọn bàbá wa sọ pé orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Solomoni ló sọ bẹ́ẹ̀ níwèé ẹ̀, níwèé ni wá sọ. Ó ní pé orúkọ rere níwèé ó sàn ju wúrà, òun kíni, òun fàdákà lọ. Bí èèyàn bá lówó kọ́ tí ò lórúkọ rere, tórúkọ ẹ bàjẹ́ láwùjọ, kì í ṣe nǹkan tó dáa. So kíyèsí bó ti ń gbègbè ayé rẹ, kíyèsí iṣẹ́ tó ń ṣe. Ẹ̀yin tó dàbí ẹni pé ẹnu ilé iṣẹ́ yín fẹ́ máa dẹnu kọlẹ̀, Olúwa rán mi pé ó sì máa dìde. Ṣé ní ká ẹ gbàgbọ́ kẹrìjà múra sádùá. Màmá ẹ̀ ń wọ́mọ, ẹ̀ ń wáṣẹ́, Ọlọ́run lè ṣe. Torí sọ fún wa Matthew 11:28, ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wò lórí. Ẹnìkan ń gbọ́ mi láàárọ̀ yìí, a fẹ́ sọ òkúta tí ayé gbèrú ẹ̀. Wo ohun tí mo rí mo tún sọ yẹn o. Ohun tí mo rí pé ẹni yẹn ṣu òṣùká, ó di àwọn irun tí àwọn ìyá wa máa ń dì láyé àtijọ́, tí wọ́n máa ń fi òwú tínrín kan báyìí, òwú tó máa ń lọ́mọ́ pépà, ẹ mọ̀ orú òwú yẹn, àwọn tó pẹ́ ń lé máa rántí, òwú tínrín báyìí tí àwọn ìyá wa fi ń ṣerun, ó máa ń wà lára pépà náà máa ń lọ mọ́, ara pépà náà máa ń lọ òwú yẹn mọ́, òwú tínrín báyìí ni ẹni yẹn fi ṣerun yẹn. You see, ó wá ṣu òṣùká, ó wá gbé òkúta ńlá, ó gbèlérí. Olúwa ní kí n jíṣẹ́ fún ẹni náà tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Lójú àlá rẹ̀ ìwọ gán mọ̀ pé ó máa ń rẹrù, lójú ayé gan ìwọ gán mọ̀ pé ó ń rẹrù. Olúwa ní kí n sọ pé bí o bá rí àmì ńlá kan ṣe lọ́wọ́lọ́wọ́, ẹrù ayé tí a gbèrú ọ asọ̀kalẹ̀. Kì í ṣe pé asọ̀kalẹ̀ nìkan, a dá ẹrù padà fún ẹlẹ́rù. Sọ pé èmi ò tún rẹrù ayé mọ́. Sọ́lẹ̀ kan sí, èmi ò tún rẹrù ayé mọ́. Ìyẹn ti sẹ́tù nìyẹn. Àyànfẹ́ láàárọ̀ mo fẹ́ gbàdúrà fún wa, mo fẹ́ ṣí wa níyèsí ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé àwọn ọba kejì, 2 Kings chapter 2 verse 13, 14 and 15. Ọba kejì orí kejì ẹsẹ̀ kẹtàlá, ìkẹrìnlá àti kẹẹ̀dógún. Ó pé ó sì mú agbádá Èlíjà tí ó bọ́ lọ́wọ́ rẹ̀, ó sì padà sẹ́yìn, ó sì dúró ní bèbè Jọ́dánì. Ó sì mú agbádá Èlíjà tí ó bọ́ lọ́wọ́ rẹ̀, ó sì lu omi náà, ó sì wí pé níbo ni Olúwa Ọlọ́run Èlíjà wà? Nígbà tí òun pẹ̀lú sì lu omi náà, wọ́n sì pínyà sín àti sọ́hùn. Èlíṣà sì rékọjá. Àwọn ọmọ àwọn wòlíì tí ó wà ní Jẹ́ríkò ní àkejì sì rí i, wọ́n sì wí pé ẹ̀mí Èlíjà bà lé Èlíṣà. Wọ́n sì wá ìpàdé rẹ̀, wọ́n sì tẹ ara wọn ba sílẹ̀ níwájú rẹ̀. Wo, Olúwa ní kí n sọ fún ẹ láàárọ̀ yìí, nǹkan ń bọ̀ wá yí padà fún ẹ. Ṣùgbọ́n àkíyèsí ni mo fẹ́ pè ẹ́ sí láàárọ̀ yìí. Nígbà tí ìṣòro bá dé, ta ni ìwọ máa ń ké pè? Nígbà tí ọ̀nà bá dí, ta ló máa ń dojúkọ? Ṣé babaláwo ni, aláàfáà, àwọn wòlíì ló ń wá lọ,
àbí Ọlọ́run. Nígbà tí ara bá kan ìyá lọ́jọ́ kìíní àná, ó ṣubú lójú fèrèsé ọlọ́nà. Bíbélì sọ pé ó tọ òrìṣà Astarotu lọ, Ekroni ó wà lọ. Olúwa wa rán wòlíì ẹ̀ pé kó lọ sọ fún pé torí pé kò tọ òun Ọlọ́run wá, kíkú ló máa kú. Àyànfẹ́, ta ni wọ́n ń tọ̀ lọ nígbà tó bá ní ìdojúkọ? Nígbà tó bá ní ìdojúkọ, ta ló ń tọ̀ lọ? Àwọn òbí ẹ, olólùfẹ́ rẹ, ọ̀gá, ẹ̀gbọ́n, bàbá ìlú èbó, bàbá Canada, bàbá Germany, bàbá Russia, bàbá Ivory Coast, bàbá Ghana, bàbá Côte d'Ivoire, bàbá Abidjan. Ṣáwọn ni wọ́n ń tọ̀ lọ? Wọn ò lè ràn ẹ́ lọ́wọ́. Ọlọ́run ni kò padà sí. Dáfídì sọ pé èmi yóò gbé ojú mi sórí òkè wọn ni, níbo lọ́mí ò ti wá. Màmá tẹ̀ ń là kọjá, ǹjẹ́ mọ̀ bóyá àìgbétọ̀ Ọlọ́run lọ directly ló fà tó gbìyànjú fi ti ṣe. Iṣẹ́ mẹ́rin ta ní kí wọ́n jẹ́ fún rẹ̀. Elisha nígbà tí a gba Elijah tó ń padà bọ̀ nílé, ó kan odò Jọ́dánì lọ́nà. Mo rántí nígbà tèmi náà láǹfààní àti lọ sí Israeli, mò ń fi ojú ẹ̀mí wo bí odò Jọ́dánì yẹn ti rí. Afárá bíríjì tó wà lórí ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lọ́hùn, mo wo bí odò yẹn ṣe rí. Mo wá wò bí èèyàn ti lè ré kọjá. Odò yìí náà jìn o, ó jìn o. Mo wá wò bí ènìyàn ṣe lè ré kọjá látọ̀hún yẹn sódì kejì níbí. Ó nílò ìdásí àtòkè wá. Bíbélì sọ pé nígbà tó ń padà bọ̀ torí odò Jọ́dánì yìí, kí ló ṣẹlẹ̀? Ó pè Ọlọ́run, ó ní níbo ni Ọlọ́run Elijah wà? Ó pè Ọlọ́run níjà. Ọlọ́run bẹ́ sódò, ó da odò rú, ó fa odò ya, ó mú odò gbẹ. Àìpọ̀ Ọlọ́run ló fà tó gun ayé ẹ̀ náà fi gbẹ o. Ìkíní, ó ké pe Ọlọ́run. Ìkejì, omi fọ̀nà lẹ̀ fún. Ìkẹta, ìṣòro ayé rẹ yóò disappear, wàá dẹ̀rọ̀ náà lọ. Ìkẹrin wà ní wípé àwọn ọ̀tá rẹ wọ́n á forí balẹ̀ fún ẹ. Àwọn tó ti gẹ̀yìn lánàá, àwọn tó bú ẹ tán ní kò sọ Ọlọ́run fún ẹ, wọ́n á forí balẹ̀. Má gbàgbé o, nǹkan àkọ́kọ́ tó ní láti ṣe ni pé pe Ọlọ́run, ké pe Ọlọ́run, wá Ọlọ́run. Ó ní ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí, ẹ pè é nígbà tó wà nítòsí. Àìpé Ọlọ́run ló fa ìṣòro sínú ayé ẹ. Ṣùgbọ́n tó bá kọ́ bí a ti ń pe Ọlọ́run, tó gbójú kò lára ènìyàn, tó ń wo Ọlọ́run, wo òpin á dé bá ogun ayé ẹ. Jọ́dánì á fọ̀nà lẹ̀, àwọn òkè kékèké á fò bí àgbò. Wà wá lọ ní ìyẹ̀gbẹ́ ilẹ̀. Àyànfẹ́ tó ń gbọ́ mi láàárọ̀, iṣẹ́ tá a rán mi ni mo jẹ́ yìí o. Elisha ké pe Ọlọ́run, ọ̀nà ńlá fún. Omi ayé tó yíká ó gbẹ. Àwọn ọ̀tá rẹ̀ forí balẹ̀. Ẹnìkan wà níbí, wọ́n ní kí n sọ fún ẹ, ó ní ìṣòro nílé ọkọ. Ìṣòro ilé ọkọ, bóyá àwọn àbúrò ọkọ, àwọn ẹ̀gbọ́n ọkọ, àwọn òbí ọkọ, ó ní ìdojúkọ kan tí wọ́n fi ń bú ẹ. Wọ́n ní kó ké pe Olúwa, ní kó ké pe òun, kó bá òun pàdé ní ọjọ́ mẹ́ta pé òun yóò mú kí odò Jọ́dánì rẹ kó gbẹ. Gbọ́ mi, Olúwa sọ pé ẹnìkan máa gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Bó sì ti ń gbọ́ mi, ó ní ìdojúkọ lórí ọ̀rọ̀ ọkọ, bóyá ọmọ ni, bóyá àwọn ọkọ, ẹbí ọkọ lórí fìtínà tiẹ̀. Olúwa ní kó bá òun pàdé nínú àdúrà ọjọ́ mẹ́ta wípé òun yóò mú kí omi yẹn kó gbẹ, òun yóò sì fọni tó sí ẹ lẹ́nu. Ẹni tó ní iṣẹ́ ìránṣẹ́ yìí máa dára ẹ̀ mọ̀ tó bá ti ń gbóhùn mi. Mo dẹ̀ sọ pé lẹ́yìn ọjọ́ mẹ́ta ó pè padà sórí aago láti jẹ́rìí sí agbára Ọlọ́run. Màmá tó ń gbọ́ mi, mo fẹ́ gbàdúrà fún wa láàárọ̀. Irú omi ayé wo ló wà lójú ọ̀run? Mo fẹ́ kó gbé ọwọ́ ọ̀tún rẹ̀ lé ọkàn àyà ẹ̀ kó máa wí tẹ̀lé mi. Jésù ọmọ Ọlọ́run, dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Ẹ̀ṣẹ̀ àìwá ọ nígbà tí ogun dé, fàánú dáríjì mí, kó fi ẹ̀jẹ̀ rẹ̀ fọ àṣìṣe mi rẹ́ mọ́. Lónìí mo pè ọ́, dá sọ̀rọ̀ mi, dá sí ọ̀rọ̀ ayé mi. Ọlọ́run Elijah, dá sí ọ̀rọ̀ ayé mi. Jẹ́ kí odò Jọ́dánì kó gbẹ lójú ọ̀nà mi. Jẹ́ kí òkè ìṣòro mi kó di pẹ̀tẹ́lẹ̀. Jẹ́ kí ọ̀nà ó là níbi tá a sọ pé kò sí ọ̀nà. Jẹ́ kí àwọn ẹlẹ́yà kó padà rí ògo rẹ láyé mi, kí wọ́n sì foríbalẹ̀ fún ìwọ Ọlọ́run nínú ayé mi. Ó ṣé Olúwa. Ìyókù ọjọ́ ayé mi, ìfẹ́ rẹ ni wọ́n fi ṣe. Mo dúpẹ́ torí pé ẹ ti gbọ́. Jésù Olúwa wa. Àmín.
àyànfẹ́ mú kí ẹ kó rírè wọ́n á fẹ́ kó wọnú igbó àdúrà lọ kó lọ wá ojú Olúwa tí máa ní kó wọnú igbó àdúrà lọ mí ní kó máa yígbó kiri ṣùgbọ́n kó wáyè fún àdúrà lóṣù kẹfà ká lè dá ìkólọ padà. Ẹ wò mo rí ìmọ́lẹ̀ kan tí òun tàn sínú ayé ẹnìkan bẹ lẹ́yìn àdúrà tí ó fẹ́ lọ gbà yìí tí a ó tún ìtàn rẹ̀ kọ pátápátá. Ó dá lábẹ́ ìfihàn yìí ni mo nà ká sí ọ níbi tó ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Ìjì ayé kò dákẹ́jẹ́, omi ayé kò gbẹ, ọ̀nà kò là fún wọn náà lórí iṣẹ́, lórí òwò, lórí ọmọ, lórí ìgbéyàwó, lórí ìlera rẹ, ọ̀nà kò là fún ẹ lolúwa wí. Gbọ́ gbogbo àwọn tó kóra jọpọ̀ lórí òkèèrè tó fẹ́ ṣẹlẹ́yà ẹ kán ṣẹ̀sìn kí wọ́n forí balẹ̀ bí àwọn ẹ̀gbọ́n Jósẹ́fù bá padà forí balẹ̀ fún Jósẹ́fù nílẹ̀ Íjíbítì. Mo sọ pé gbogbo àwọn tó kóra jọpọ̀ níbi iṣẹ́ ládùúgbò nílùú níbi tá a ti bí ọ àwọn abínú ògo àwọn adògónù àwọn afòǹkóṣòfò kí wọ́n padà forí balẹ̀ fún Olúwa wí. Wọ́n ní kí n sọ fẹ́ nìkan pé ogun tí ayé gbé tì ọ́ kò ní borí rẹ̀, ogun tí ayé gbé tì ẹ́ kò ní borí. Wo láàárọ̀ yìí mo fẹ́ kó padà wá kó wáyé fún àdúrà wàá máa pè Ọlọ́run kó dá sọ̀rọ̀ ayé ẹ̀ ó sì kọrin tuntun. Wo ìwọ tó ń la nǹkan kọjá kò lè máa rí bẹ́ẹ̀ yẹn lọ nítorí pé Ọlọ́run máa ti ọ̀run sọ̀kalẹ̀ wá yóò sì dá sí ọ̀rọ̀ ayé rẹ̀ ó sì pè láwọn tí ó kọrin tuntun. Àlàáfíà ni fún yín. Mo gbàdúrà gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi tí ẹ̀ dẹ̀ gba Ọlọ́run gbọ́nú ayé mi pé Ọlọ́run Apostle Joseph Ayọ̀ Babalọ́lá, Ọlọ́run David Olúlànà Babájídé, Ọlọ́run Timothy Olúwọlé Ọbádáre, Ọlọ́run Àkàndé Lẹ́dẹ́ yóò dìde nínú agbára rẹ̀ yóò sì mú kí Jọ́dánì ojú ọ̀nà ayé yín kó gbẹ́dànù yóò lànà fún yín àwọn ọ̀tá yín yóò sì forí balẹ̀ fọlọ́run nínú ayé yín. Nọ́mbà yẹn ò yí padà 08055951129 08055951129 ní ká ẹ pè mí sí